èyí ni àlàkalẹ̀ ètò fún ayẹyẹ 50 ọdún ilé ẹ̀kọ́ gíga fásitì tìlú ìlọrin. Gíwá àgbà fún ilé ẹ̀kọ́ gíga fásitì tìlú ìlọrin ọ̀jọ̀gbọ́n Wahab Ẹgbẹ́wọlé ló ti ṣàlàyé pé àwọn aláṣẹ ilé ẹ̀kọ́ ọ̀hún ń ṣiṣẹ́ takuntakun láti rí wípé àwọn àlàkalẹ̀ ètò ilé ẹ̀kọ́ náà gbé e débi gíga. Ọ̀jọ̀gbọ́n Ẹgbẹ́wọlé tó sọ eléyìí di mímọ̀ lásìkò ìgbà tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ ní kété tí wọ́n ṣíṣọ lójú àmì ìdánimọ̀ ilé ẹ̀kọ́ ọ̀hún síwájú ayẹyẹ 50 ọdún ti ilé ẹ̀kọ́ náà ní ibùdó rẹ̀ tó wà nílùú Ìlọrin. Ó ṣe àfikún rẹ̀ pé àlàkalẹ̀ ètò ọdún 2024 sí ọdún 2028 ni ó ti ń lọ lọ́wọ́ báyìí láti gbé ilé ẹ̀kọ́ náà débi tó dáa. Ẹgbẹ́wọlé tún ṣe lálàyé pé ilé ẹ̀kọ́ ọ̀hún fẹ́ bọ́ sí ìpele tó kàn nínú iṣẹ́ ìwádìí, ohun amáyédẹrùn àti ìgbáyégbádùn àwùjọ tó ní àwọn iṣẹ́ àkànṣe kan bíi Innovation Hub àtàwọn nǹkan míì ló ti wà nílẹ̀ láti fi ṣe ìrànwọ́ fún ètò ìlanilọ́yẹ̀ àwọn akẹ́kọ̀ọ́. Tó wáá fi ìdùnnú rẹ̀ hàn lórí àṣeyọrí tí ilé ẹ̀kọ́ ọ̀hún ní láwọn ọdún tó kọjá sẹ́yìn, tó ní ilé ẹ̀kọ́ náà ń ṣiṣẹ́ takuntakun láti sọ àwọn ìpèníjà rẹ̀ di àfìsẹ́yìn téégún fi sọ, tó sì ń ṣiṣẹ́ tọ pípèsè àwọn akẹ́kọ̀ọ́ jáde tó jẹ́ ojúlówó. Gíwá àgbà fún ilé ẹ̀kọ́ náà ló ti wá rọ gbogbo ọmọ ẹgbẹ́ akẹ́kọ̀ọ́jáde ilé ẹ̀kọ́ ọ̀hún láti ṣe àtìlẹ́yìn fún ilé ẹ̀kọ́ náà lórí bí yóò ṣe ṣàṣeyọrí nínú ìdàgbàsókè tó lóòrìn. Nínú ọ̀rọ̀ tiẹ̀, alága fún ìgbìmọ̀ ayẹyẹ 50 ọdún ti ilé ẹ̀kọ́ gíga fásitì ọ̀hún, ọ̀jọ̀gbọ́n Olúgbénga Mọ́kúolú ló sọ di mímọ̀ pé àmì ìdánimọ̀ ọ̀hún wà fún láti sọ ọ̀pọ̀lọpọ̀ nípa àfojúsùn ilé ẹ̀kọ́ náà àti wípé iṣẹ́ àkànṣe tó ń lọ bíi bílíọ̀nù lọ́nà 50 náírà ni wọ́n máa ṣe ìfilọ́lẹ̀ rẹ̀ lásìkò ayẹyẹ 50 ọdún ọ̀hún láti fi ṣàfihàn àwọn àṣeyọrí ilé ẹ̀kọ́ gíga fásitì tìlú Ìlọrin. Shakirat Arówólò Nurudeen ló ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ Atótó Arére Online TV.